àti ẹ̀fẹ́ congratulate ara wa pé tó láàrin ọ̀sẹ̀ kan yìí àwọn kidnapping àwọn ajínigbé àwọn tó ń ṣe kidnapping ò jíyàn gbé a lè sọ pé tó wíìkì yìí o ẹ jẹ́ kí gbogbo ká congratulate ara wa láàrin ara wa yìí pé tó náà lọ àlàáfíà wà kò sí sílùú nìyẹn gbogbo ẹni tẹ́lẹ̀ ní fi mẹ̀kúnnù lọ́kàn balẹ̀ ńlú yẹn Ọlọ́run ní fi lọ́kàn balẹ̀ kí ló dé tóun tẹ́lẹ̀ lè fi ṣèlú ń bẹ lọ́wọ́ yín tóun tẹ́lẹ̀ fi ṣèlú ń bẹ lọ́wọ́ yín tó yẹ pé tẹ́ bá kú ẹ̀ nígbèrò ọ̀hún gbogbo àṣírí wọn ni màá tú wọn ti tà wá fáwọn àgbáyé àwọn pípé wọn ti ta ọjọ́ la àwọn ọmọ wa ti ń bọ̀ àfi kí gbogbo ọjọ́ jígìrì ká dìde ká fèsì àwọn pípé yẹn ká bá wọn jà gan wọn ní nǹkan kan tó fẹ́ ọ̀fà wa tó bá ti fẹ́ dìbò tó bá ti pín 5,000 2,000 láwọn yẹn lọ́wọ́ á tún ti gbàgbé ìyà ọdún mẹ́rin tá jẹ sẹ́yìn ẹ ká ronú o ká lè fọwọ́ sowọ́pọ̀ ni o wọn ò ní èrò gidi kankan àwọn pípé yẹn wọn ò lérò gidi kankan fáwọn ọ̀dọ́ nígbà tó mọ yunifásitì ń sọ̀kadà tó mọ yunifásitì ń ṣe mọ́ rúwá táwọn ọmọ yunifásitì tán kàwé tán ní gúdù sọ lọ́wọ́ tán lọ ń sọ lóṣù tó yẹ kó rí bẹ́ẹ̀ kò yẹ kó rí bẹ́ẹ̀ o gbogbo àṣírí wọn ni màá tú lẹ́kùnrẹ́rẹ́ tí màá ṣàlàyé bóyá jẹ́ tẹ́rù máa ba ọ̀pọ̀lọpọ̀ àwọn yẹn màá tú mi lè wá kó lè jó ilé bàbá yẹn so Ọlọ́run ìjọ bàjẹ́ fún ẹ ló lè fẹ́ mi ẹni bá fẹ́ bú mi ìràn yín kálukú lè sọ ohun tó wù so ìyẹn lè sọ nǹkan tó bá wù kálukú lè fẹ́ ní ẹ̀sọ́ nǹkan tó wù gbogbo ní kálukú bá sọ yóò kẹsàn yóò jèrè ẹ̀ mọ́tọ́ bá lọ́mọ yẹn bú lọ́nà láyìn tó lọ́mọ ọ̀rọ̀ pamọ́ ẹ̀ wọ́n nà lọ́rùn gbogbo yẹn tẹ nífẹ̀ẹ́ mi tẹ jẹ́ tèmi ó ti lè kílù yẹn ó le tó Ọlọ́run kò ní fi lé mọ́ ẹ̀yìn yóò fi dẹ̀yìn lọ́rùn ni àṣírí yóò ní tú láéláé pé ẹni lólùfẹ́ mi ẹ ṣé Kẹ́nì ẹ ṣé o brọ́dà mi ìyá mi ni Kẹ́nì àkọ́dí mama ké ìyá gbòó ìyá fẹ́ ló dùn for the mama ẹni dààmú ìyá mi gbogbo àwọn tó ń láwọn sọ lórí wa tó ń fàyè ní wá lára ọ̀ràn fara ní wọn yes àfi gbogbo àfọwọ́sowọ́pọ̀ ká gbára kó lọ àwọn pípọ̀ yẹn wọ́n ti tà wá pátápátá kò sí nǹkan kan fún lóyún ẹ̀jú kan break ẹ̀ lọ nothing ká break country yẹn làlàáfíà fi lè wà kò sẹ́ni tó lè tún ṣe tẹ́lẹ̀ ìjọba lóhùn lòun ó tún ṣe kẹ́ lọ fọkàn balẹ̀ lórí irọ́ ni o Ọlọ́run níjà fọkàn balẹ̀ lórí ìyà ẹ ṣé ẹ̀yin tèmi o burúmbò ayé mi Martin thank you. Aláìdé thank you ẹ kí mi gan ti mọ lo ìgò báyìí o kálí mọ rí náà rí àwọn nǹkan tí wọn máa ń kọ báyìí o. Adéjọkẹ́ thank you. màá tú gbogbo àṣírí wọn lẹ́kùnrẹ́rẹ́ màá ṣàlàyé gbogbo fáìlì wọn rèé lọ́wọ́ mi wọ́n ti tà wá tó jẹ́ pé amalgamation mi náà tún lọ sign pẹ̀lú àwọn olórí burúkú yẹn tó fẹ́ gbé wá sí àfi kí gbogbo ọfọwọ́sowọ́pọ̀ ká spark lẹ́ẹ̀kan náà ká fọ́ tẹ́lẹ̀ ká fi pẹ́ nìkan ká fi gbogbo yẹn lẹ̀ ni o torí ọjọ́ làwọn ọmọ àti káwọn ọmọ wa mọ́tò mọ́ lọ gbé wá sí pé lọ́jọ́ la Ọlọ́run ní fi ara níyàn Ọlọ́run ní fi àjẹbọ yẹn lólùfẹ́ mi Ọlọ́run ní fẹ́ yín náà Ọlọ́run ní jẹ́ parẹ́ dọ́dẹ̀ ní tìyàn Ọlọ́run nífẹ̀ẹ́ yín àti gbẹ́ni tí ò nífẹ̀ẹ́ mi ti gbé Ọlọ́run ká fọ́ọ̀sì mi lẹ́yìn lórí ni ẹ ti ẹ̀ fi gbogbo ẹ nífẹ̀ẹ́ mi lẹ̀ ẹ jẹ́ àjọ fọwọ́sowọ́pọ̀ ni káàtì ẹ̀ kọ́kọ́ gbára lórí tí ń bọ̀ yìí torí ohun tí wọ́n ń plan táwọn tẹ́ǹpẹ́ lórí tí wọ́n ṣaṣíwájú wa ń lu yẹn ohun tó ń plan nílẹ̀ fún wa tẹ́ bá gbọ́ kí ló ń ṣe ọmọ sukura ẹ̀ ọmọ àmọ̀kẹ́ mọ́mí last born gbogbo àwọn tó ń pẹ́ àwọn lásìwájú yẹn tí n bá sọ pílánì wọn tó ń lọ ní fún wa kódà o Ọlọ́run ṣàánú wa ni o Ọlọ́run bá nìkan máa tú gbogbo ẹ̀ máa ṣàlàyé fún ilẹ̀kùnrẹ́rẹ́ tẹ́lómi bá gbọ́ báyìí ẹlòmíì ní olórun tòtí ló fi máa ń jẹ́ tó bá gbọ́ ní plan tí wọ́n ti lọ nílẹ̀ láwọn kìíní yẹn
so àwa náà wà láti fọwọ́sowọ́pọ̀ pẹ̀lú ara wa ká plan tiwa náà káwa náà plan àwa náà nílá àwọn ọ̀dọ́ láti ní plan tiwa láti ta lè fi kojú àwọn pípù yìí bẹ́ẹ̀ ni mo sọ ẹ ṣé thank you pàdé wa bí oyin títí ọ̀la sọ̀tún la máa go live máa gbé gbogbo evidence wa àṣírí àwọn pípù yẹn máa gbé wa fún tí kálukú fojú rí ẹ ṣé gan good night. This is Oodua TV Watch. Don't forget to subscribe, comment your opinion, like, comment and share so that other people can get access to what you enjoy on our channel. Thank you. We love you.